Ìjọba Àpapọ Kọminú lórí bí àwọn ọmọ Nàìjíríà bí wọ́n ṣe lọ jagun nílẹ̀ òkèrè láì mọ̀. Ìjọba Nàìjíríà ti kọminú lórí bí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe ń darapọ̀ mọ́ àwọn ọmọ ogun ilẹ̀ òkèrè láti kópa nínú ogun tí wọ́n ń jà lọ́wọ́. Nínú àtẹ̀jáde kan ní ọjọ́ Àìkú Sunday, agbẹnusọ iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Kìmíẹ́bì Imọmẹtìmí Ebíẹfà ó mà sọ wípé àwọn ilẹ̀ òkèrè kan wọ́n máa ń tan àwọn ọmọ Nàìjíríà láti mú wọn kí wọ́n lọ jagun nílẹ̀ òkèrè láì mọ̀. Àwọn aláṣẹ ni wọ́n máa ń tan àwọn ọmọ Nàìjíríà kan tó jẹ́ wípé iṣẹ́ àti ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ nílẹ̀ òkèrè ni wọ́n ní àwọn ó máa fún wọn tí wọ́n bá lọ jagun. Lọ́sẹ̀ tó kọjá ó ní ìjọba ilẹ̀ Ukraine ló mà sọ pé àwọn máa rí òkú ọmọ Nàìjíríà méjì lágbègbè Luhansk. Wọ́n ní ṣáájú ikú wọn làwọn olóògbé náà ó ní wọ́n ti kọ́kọ́ tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú iléeṣẹ́ ọmọ ogun Russia lọ́dún 2025 tí Russia sì rán wọn lọ láti lọ sojú ogun láì ní ìmọ̀ kankan nípa ogun jíjà. Gẹ́gẹ́ bí ohun tí Ukraine mọ̀ sọ, inú oṣù kọkànlá ọdún tó mọ̀ kọjá ni wọ́n mọ̀ ṣekú pa àwọn ọmọ Nàìjíríà náà lásìkò tí wọ́n ń kọjú ìjà sí Ukraine lábẹ́ àkóso Russia. Ìjọba Nàìjíríà nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ètò ẹ̀kọ́, iṣẹ́ olówó gọbọi àti ìlérí láti sọ wọ́n di ọmọ onílùú ó ní wọ́n fi tan àwọn ọmọ Nàìjíríà kan láti lọ jagun nílẹ̀ òkèrè. Nígbà míì ẹ̀wẹ̀ wọ́n ní wọ́n máa ń fi agídí wọ́n máa fi mú àwọn ọmọ Nàìjíríà láti tọwọ́ bọ ìwé àdéhùn. Wọn yóò sì tún gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà wọn tí wọ́n bá ti dé ilẹ̀ òkèrè ọ̀hún tán. Ọ̀gbẹ́ni Ebíẹfà ó wá kìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ṣọ́ra fún gbígba irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ nítorí yóò fi ayé wọn sínú ewu. Bẹ́ẹ̀ ni ó tún lè lòdì sí òfin àgbáyé tó má rọ̀ mọ́ ṣíṣe iṣẹ́ ajagunta. Ìjọba ní òun ṣiṣẹ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láti ṣèwádìí ìṣẹ̀lẹ̀ náà àti pé òun ti bẹ̀rẹ̀ ètò ìtanijí fún àwọn aráàlú. Ìwádìí láti Ukraine ó mà fi hàn pé ó lé ní 1,000 ọmọ ilẹ̀ Áfíríkà tí wọ́n ti fi ẹ̀tàn tí wọ́n ti fi gbé wọn lọ láti máa jagun fún Russia. Wàyí o, àwọn kan náà wọ́n tún ti bẹnu àtẹ́lu Ukraine fún ìgbìyànjú rẹ̀ láti lu àwọn ọmọ ilẹ̀ Áfíríkà nínú ogun rẹ̀ pẹ̀lú Russia. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o, a kú ọ̀sẹ̀ tuntun. Òní lọ́jọ́ ajé, èmi àti ń rèé àárí ajé ná, àárí ajé lò, àárí ajé pè ránníṣẹ́ o, àmín.